lóyè àti wárí pé ọmọ yín náà ti ń ó ń ṣe dáadáa ìyẹn Yẹmí Ẹlẹ́ṣọ̀. Bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọmọ yẹn sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ pé akẹ́kọ̀ọ́ tó mọ̀ pé bàbá mi rèé òun ti fẹ́ tó bí ọmọ ọdún mẹ́wàá pàpà bàbá ẹ̀ ló ń ṣe nínú bàbá ẹ̀ ló ń wò lórí tẹlifíṣàn yìí. Orí ẹ̀ ni ò gbé jáde ló fi yẹn kúrọ̀ ni. kò rí rí àbí kò rí sọ. rí sọ ó fi ọjà ni. bóyá ìṣàwádà lórí aláwàdà ní ti náà ni. Èmi náà rí nígbà tó sọ pé òun lọ wọkọ̀ Agége sinimá kó tó wá wọkọ̀ Agége sinimá ṣé kò mọ rí mi ni. Ẹ wọ́n ní kó wọ́n mọ̀ kàwú mi rè é bá. Ọmọ iṣẹ́ tí mo ti ṣe kí n tó bí Yẹmí náà kàn ní ẹbí orí Alhaji Pasuma ni mo ti fẹ́ pọ́ sí bàtà orin Òbésèré ni ó ní mo ti fẹ́ pọ́ sí bàtà sí Òbésèré kọ̀mándà kó lè dùn náà ni xenophobia mo ti fi yọ sí kó lè dùn náà fi yọ sí níjà. torí ohun tá a gbọ́ sí pé gbogbo àwọn tó ń jẹ́ Sẹ́ríkì Sàràkí nínú iṣẹ́ tẹ́ ẹ gbé dání wọ́n gbọ́dọ̀ ti tẹ̀lé TAMPAN lọ pé ANTP pẹ̀ àwọn ẹ̀ta orókù ń bẹ̀. wọ́n bá ṣe fún ẹ bẹ́ẹ̀ ẹ bá pè 1 million kẹ́ ẹ máa lọ ibì kan ibi tí èmi rí pé mò ń lọ yẹn tí n bá ti rí pé ọ̀nà ní ẹ lè fi tẹ́ sọ pé kí n wá dèrò yín kò sí rọ́tẹ́ ẹ lè pa mọ́ àwọn aṣáájú tèmi gan rí ẹ̀yin gan pé ẹ̀ dá tààrà. ẹ̀dọ́ èmi gan rí ẹ̀yin gan kò sáà ní abẹ́bà mọ́ra wa àmọ̀wọ́ wọ ara wa kò wá sí rọ́tẹ́ ẹ lè pa mọ́ wọn tí èmi náà sì kú rí tábà sọ pé ọ̀pọ̀lọpọ̀ máa yí máa dínkù mi ò ní padà níbi tí mò ń lọ. ANTP náà ni. ẹni ANTP ni mi títí dé sáà. ǹjẹ́ ó tiẹ̀ fàdí ọkùnrin irọ́ TAMPAN ló ṣe ANTP tigma ló bá lọ ṣé kò gúnra wọn bẹ́ẹ̀ ṣé wọ́n ń pè é ṣeré àwọn tó jẹ́ TAMPAN ni. ó ṣẹlẹ̀ rí nígbà ìjọba Délé Òdùlé tí wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n tiẹ̀ tó bí àwọn bàbá wa kan nínú pé akíla gbé kílẹ̀ jù tí wọ́n ṣe bọ́ ìgbà tí president Latin débẹ̀ ó tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe Bọ́lájí Amúsàn ó tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe ó unite wa èèyàn ò ní sọ wípé ilé bàbá wa náà ni àwa nítorí pa tó lé kan pa èmi ìkọ́ káwa ní kí ilé bàbá wa yẹn ó bàjẹ́. tó bá ní pé bàbá wa Adéoyè Adéwálé Ẹlẹ́ṣọ̀ ẹ wá ṣe polongo fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ olódòdẹ ṣe é ṣe. nígbèdè ò mọ́ mi. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo Oyinmomo Oyinmomo. Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concept níbi tí ọlọ́ọ̀bá ọba aláwọ̀ ràbí tí ní kí ó máa ṣe fún wa tó ẹ̀yin tí ń wò wá tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ pẹ́ ọ̀sà ibi tí ẹ ti ń tọ́ ọ̀bọ̀ tẹ́ fi mú tẹ́ fi ra dátà tí ẹ̀ ń subscribe sórí DSTV láti máa fi wò wá tó ọba aláwọ̀ ràbí yóò mọ bùkún yín náà ni o ẹ káàbọ̀ sórí ètò àti lọ sí ibi tó lápẹ̀ ibi tí ó jì dáadáa Adélorin àtọ́ àlọ́sọ̀sùn ká tó lọ mú bàbá wa Adéwálé Ẹlẹ́ṣọ̀. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Bàbá ẹ̀bọ̀ káàbọ̀. Naam. Ẹgbẹ́ méjì mo lò mo sálámọ̀ bí ará Ìlọrin ni. Ó dáa bẹ́ẹ̀. Wọ́n wá lọ tilẹ̀ Yorùbá wa náà ń bí pé bàbá ẹ̀bọ̀ káàbọ̀. Ìlọrin náà lẹ Yorùbá ni. Ìlọrin náà lẹ Yorùbá ni bẹ́ẹ̀ bá sálámà ní Yorùbá ní Ìlọrin. Àdáyé lò. Bẹ́ẹ̀ sálámà lédè tó wù yín déédéé. Tí máa ní ẹ̀làbọ̀ yìí ń bẹ̀ ń kọ́. Náà ilẹ̀ Yorùbá ni mo pè á rí àwọn tí ó dáhùn. Tí wọ́n dáhùn bẹ́ẹ̀ náà bàbá tá a bá ń sọ nípa aṣẹ tíátà tí ayé mọ̀ yín mọ̀ dáadáa tó ń mọ̀ yín níbo lẹ ti bẹ̀rẹ̀ níbo lẹ ti mú níbo lẹ ti kú. Ọlọ́run adúpẹ́ Ìlọrin ni mo ti bẹ̀rẹ̀ acting tèmi. Ìlọrin mo dá eré tíátà mi lẹ̀ ní Ìlọrin
bọ̀ ọgbà tí wọ́n á rí pé kíní ẹ̀ ò lọ tó bá fọ́ọ̀nì ni pé ìbòjà àbúrò kọjá ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò lákọ́jọ bẹ̀rẹ̀ láì ṣe rìhásà nílọrin. ládùúgbò ó ń bẹ̀. Ìgbà yẹn mò ń gbé Òṣèré lérí Asọ́mi garage. àkọjá Asọ́mi rẹ̀ àwọn onídìí ẹ̀dẹ́ báyìí lọ sókè. Ibẹ̀ ni mò ń gbé ńgbà yẹn. Ọ̀bà tó wáyà tí wọ́n á rí mò ń ṣe táàrí mo á rí ọ̀rẹ́ mi kan close kan radionic ni mo máa lọ ṣe rédíò tẹlifíṣàn rédíò lọ́dọ̀ ẹ̀. Àwọn ti ní tíátà wọn tún are well established. Wọ́n ń pè wọ́n ní Fẹ́mi Olúkọ́gà alias Baba Kudi. So mo wá lọ bá wọn jọ ẹ̀ mọ́ ni ẹ wo èmi náà fẹ́ jọ ẹ̀yìn kájọ máa ṣe kí ni wọ́n làwọn gbọ́ pé mo ti ṣe mo ní bẹ́ẹ̀ ni mo ní ìmọ̀ ẹ̀ ṣe ẹ̀ tí ń tún wù mí sí kí wọ́n á ní mọ́ kíní pẹ̀lú yín mo ìbẹ̀rẹ̀ ni ẹ̀. Àṣà à ń bá yí wà tó wá dé stage kan àwọn òbí wọn sọ pé kí wọ́n má ṣe mọ́. Wọ́n ní mo gbọ́dọ̀ ṣe máa jọ ìtì ẹ̀tẹ́rẹ́bù à ń ṣe rìhásà lọ ní mami wọn bínú gan wọ́n bá ní wọn kí wọ́n má ṣe mọ́. Oníkálukú ló dẹ̀ ní ìṣòro rẹ̀ láti kékeré tí n bá ti ní nǹkan báyìí ni màá ṣe mí ní kó mbẹ́. Láti kékeré mi àwọn òbí mi sọ bẹ́ẹ̀. Ẹ máa tẹ̀ bàtí dáadáa. Pé tí n bá ti ní nǹkan báyìí ni màá ṣe o tí n bá ní lágbára Ọlọ́run gbogbo aṣọ mi ni màá fọ̀ lọ́la màá fọ̀ gbogbo ẹ̀. Kẹ́ tó ṣíwọ́ kò mbẹ́. Kẹ́ tó máa fọ̀ gbogbo ẹ̀. Tí wọ́n bá pè nǹkan fún alóko pé torí ọmọ àgbẹ̀ ni mí oko ní ọbí mi sí. Tí wọ́n bá pè nǹkan fún alóko tí máa ní àsìkò ní sọ èmi ò ní lè lọ àmọ́ agbègbè ló ń gbogbo ẹ̀ títí ìrọ̀lẹ́ ọ̀la máa lọ sí tèmi máa lọ. So mi wá kúrò nídìí kíní ẹ̀ ọmọ ìmọ̀ á ní ọmọ tí atúnjọ ń ṣe náà wá ní Elesho ẹ̀jẹ̀ àjọ máa bá lọ. Àtúnbá lọ àmì tún padà o. Mo mi ò padà o. Ó ń wù mí lọ́kàn mo mi ò padà o. Bọ̀ ètò wa sún mi dé gbogbo tá à ń bá yìí gan ọpẹ́ ní lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀gá wa Adéyẹmí Afọláyan ọ̀gá Adelove ni wọ́n rí mi he. A ní rí mi he. Tí mo mí báyìí wọ́n rí mi he ni pé a wà ní television station NT Ilorin ní ọdún náà à ń ṣe rìhásà. Ìgbà yẹn mo ti kúrò ní Òṣèré mo ti ń gbé low cost housing Alhaji Shehu Usman Sagari low cost housing lọ́lọ́jẹ̀ níwájú Àsáró Islam mo ti ń gbé bẹ́ẹ̀ ìgbà tí èèyàn gbọ́dọ̀ máa ń gba school ọ̀tí àti ń bẹ̀. So àwa ṣe rìhásà producer mi wá ní aládàáda láṣẹ nǹkan kan ìgbà wo nítorí màá máa sọ mi ní dákọ̀ nítorí Toronto náà ti bẹ̀ mí. Àmọ́ mi ní dákọ̀ ẹ̀ nítorí pé ó fẹ́ mú àwọn ọmọ wa o mi gbà ọmọ tó wá ń bójú lámì tó rẹjú mọ́ nínú àwọn ọmọ wa ẹ̀ bí ìyàwó ọ̀rẹ́ ni wọ́n fún mi ni pé kó máa bá mi ṣeré nítorí pé òun ti gbé korí. Ìyàwó ọ̀rẹ́ yín ni. Ìyàwó ọ̀rẹ́ mi ni òun ti gbé korí ó ti expose ó ti wọ àwọn ó ti ń lọ sinatana theatre lọ stage òun ti wà well exposed sí. Ó ti kọjá lẹ́bù tó ń ṣe ń lọ ó kọjá tiwa lẹ́bù adẹ́rìí pé òun try àdó ń gbé ló bá ń dáná òun fẹ́ ọmọ ẹ̀ lè fẹ́ Rẹ̀mílẹ́kún ni wọ́n fi ṣe fún mi ìyàwó ọ̀rẹ́ mi ni ọba ní dandan ó sá sọ pé dandan mọ́ nínú ìkanra yẹn pé ká ṣe wọ́n lálejò á ṣe o pé ká ṣe ìkanra yẹn ló wá bá mi ló wá kọ́ ọ̀dẹ́ mi eré tí mo ṣe. Bọ́ èmi wàá mọ̀ pé ọ̀gá ń wò wá lọ́ọ̀kan ọ̀gá Adelove wọ́n ń wo rìhásà wá lọ́ọ̀kan. Ìgbà tí àwa parí tọ́jú sọ mi pé kí n lọ mú déètì mi ní òǹgangan àdẹ̀gádà 10 naira tá a fi gbé tùrọ̀tùrọ̀ wá láti òkè wa lọ́hùn wa ní 10 naira àlọ́ àtàbọ̀. Torí náà ọmọ ata nínú tẹ́tà ń gbà náà bókìlẹ̀ wà nù wọn ẹni tó ń tẹran wà nù wọn ẹni tó ń ṣe wà nù. Tó fi ṣe wọ́n lẹ̀ láti wá. Ọ̀gá wa rí mi wá èèyàn wá pè mí ààfin mo ní sà. Ẹ sì dáhùn. Náà bàbá mi àti ìyá mi ní ẹ̀gbọ́n mi tí mo ní bọ̀dá mi tí mo tẹ̀lé bọ̀dá mi Débọ́lá tí wọ́n bá pè mí láàfin kékeré àwọn ọmọ ń jà èmi wá ṣe é lérè ìgbẹ́jọ́ kan pé sí wọ́n pè mí lábùkè ni.
ṣé wọ́n pè mí lábùkù. hello àfin ni mí náà kí ló jí wá kílẹ̀ ń jà àti báyìí nísìn. Adelove náà wá ní àfin. àwọn á pè mí bẹ́ẹ̀. èmi dẹ̀ ti primary school ni mo wà o tí mi ò ti jà lórí àfin o. mi ò kíá o àmọ́ tó wáyé pé ọmọ tí ò ní bíbí tí ò níran tó bá sọ̀rọ̀ ẹ̀ sí mi ṣe mọ̀ pé wà insultive. ẹ wá kó fún. mo lè kó fún tó má dẹ̀ torí pé kò rí rí lọ burúmbò mi mo lè má kó fún. ó lè má lọ burúmbò mi. kò rí rí lọ burúmbò mi má lọ fún. tó fi lè rorú mi tó bá rí mi fi pẹ̀lú èdè yóò ṣe sẹ́lòmí tí ò ní foríjìn so mo lè má kó fún. so ìjọ kan mo wá kúkú wá àwọn NOEC àwọn ìwé tá a máa ń kà ń gbà náà àwọn aláwìyé instead of Adéwálé Adéoyè Elesho ní orúkọ mi mo wá kọ ààfin Wálé Adéoyè pẹ̀lú àmì kìlọ̀ kọ́ ọ̀dà àgbà tẹ̀ ń jà sọ̀rọ̀ ààfin ẹ ti lẹ́nìkan state lórí ẹ ti jàjà kí lè ń jà fún tí máa kó wá ń pè mí láàfin Wálé kí ló fẹ́ ṣẹlẹ̀. ààfin Wálé. ńgbà tí ẹ mọ historical background mi ìyá tó bí bàbá mi ni mo jọ. bàbá mi tó sì bí mi èmi ò mọ bá tó ṣe ń tọ́jú ààfin tí wọn ò tọ́jú mi. mi ò mọ gbogbo ohun tí wọ́n lò tí wọ́n fi tọ́jú ọmọ tí wọ́n kílẹ̀ yín jà sí nísìn. táwọn sì dáa. tí Ọlọ́run dẹ̀ tún gbájò wọn kílẹ̀ yín jà sí. so bọ́kà tí wọ́n pè mí pé àfin ọ̀gá Adelove fúngbà yẹn àwọn ni giant kìíní nínú sinimá yìí kò sẹ́ni tó tó wọn o lẹ́yìn bàbá Ògúndé o I'm sorry to use that language o. nítorí ẹ kò remember gbàtà ìṣe sinimá yẹn mọ́ gan bàbá ọ̀gá mi Adéyẹmí Afọláwọn àwọn ni second in command sí bàbá Ògúndé torí pé àwọn ti ṣe fíìmù what they call it Zelluloid sinimá yẹn wọ́n ti ṣe more than 3 or 4 kí bàbá tó rò bí àwọn fẹ́ ṣe tiwọn náà nígbà náà àwọn wá jẹ́ gẹ́gẹ́ bí special adviser fún bàbá àwọn ọmọ pé nínú òrírí tiwọn ẹtíkẹ́ẹ̀tì irú ẹ fi ṣe mẹ́rin. bàbá náà dẹ̀ kó yá wọn kéré wọn believe pé ẹni tó bá mọ nǹkan náà ni so mo bá lọ bá wọn mo wá ní ọmọ kan nígbà náà kí n máa bínú lọ́ọ́ ṣe pẹ̀mí láàfin nínú ti bí wọ́n pe composer láàfin wọ́n pọ̀ gáwa láàfin wọ́n pe director láàfin kí n tiẹ̀. tí wọ́n lọ pè láàfin. tí wọ́n ní ẹgbẹ́ mi ni wọ́n kí lọ rẹ̀ ọ̀gá rẹ̀ ọ̀dọ̀gbà tí kò ń bí mi nínú kan bó tẹ̀ dáhùn bá ní èmi ní sá ọ̀gá ní ọmọ ìgbìyànjú mo máa wéré yẹ sọ́rí ìwé náà. ẹ bá mi sọ ẹ dákun ẹ gbé wa débẹ̀ ẹ sọ gbóná náà àwọn ọgbà mi ní. bó lè máa sọ bí ọ̀rọ̀ wọn ti sọ ọ̀bọ̀ bí mo ti máa sọ bàtà. ẹ sọ. ìwọ náà mọ̀ gbìyànjú ìwọ yín lọ gan ní àfin náà ní ṣeré yìí àgbàdo yìí rí ẹ sà lọ́bọ̀ ẹ dájú ọkà bùbálẹ̀ ọ̀bàtà ọ kó lẹ́gbẹ̀ẹ́ mi torí pé òní mọ́níjà. èyàn ń bínú ń bá a ṣe ọ̀gá ní èmi ló kọ ẹ náà mo ní Adéoyè Adéwálé ni mo ń jẹ́ ẹni ṣé o lè rí nàdérílé nítòsí bá díà láti lọ ṣe mo lè rí nàdérílé mo ní jẹ́ erílé sà ọmọ erílé èrí ọmọ erílé o mo ní Èkó ni erílé wà ní Gànmú ní erílé Gànmú mo fẹ́ kẹ́ wá bá mi ṣe sinimá pẹ̀lú ọmọ rẹ 6 ọkùnrin àtobìnrin iye bá jalè ní àmì kò sólè nínú wa iye bá jalè kò sólè nínú ayé jalè lẹ́kọ̀ọ́ mi ayé jalè náà lọ rí sá yẹ wá pé mú mi ní manager wọn ní a bá ní kó fún mi ní invitation letter invitation letter náà máa ń fún yẹn gbà yẹn ṣe é pé mo kọ́kọ́ rí lógo ọ̀gá Adelove Films Limited ká láhùláwàlá kó wá tàyè láhùláwàlá àdìsí orí mi dẹ̀ tóbi ní abẹ́gi tá a dúró ní NT Ilorin madake bá ní àdẹ́sì bí ọ wà nù o ti rí déètì ń bẹ̀ mọ́ ni mo ti rí sá gbọ́ bá dán àmọ́ ń bá ṣe ẹ̀fẹ́ lẹ́yìn owó ọkọ̀ wa. wọ́n tún fún yín lówó. 300 ní ẹ̀kọ́ fún mi. 300 naira. tí mo já agada 10 naira gbé. tùrọ̀tùrọ̀ lọrin. ẹ̀wọ̀n náà gbé lọrin. bọ́ọ̀sì ni o bọ́ọ̀sì lẹ́yìn pé ní kiri bóyá dábò. à ń pè lẹ́yìn tùrọ̀tùrọ̀ lọrin. tá a gádà owó 300 naira. ẹ á bá pàdé ń bẹ̀. ọ̀dọ̀ àwọn àdúpẹ́ mo dúpẹ́ mo sáà súnrẹ̀ lọ́mọ oníbọ̀ mo ń dúpẹ́ ìgbà tí ọ̀gá dẹ̀ wá kí wọ́n wá rí woman kan bẹ̀ ni
bóyá woman yẹn náà jẹ́ senior wọ́n pè ní Vicky Olúmọdì àwọn ọ̀gá wa ní NTA ńgbà yẹn ó dẹ̀bi bóyá director of program I don't know ṣáà ti pẹ́ díẹ̀ ẹni àwọn wá rí wọn bóyá ọ̀gá náà fẹ́ ṣe program tàbí whatever so owó mi dẹ̀ gbọ́n. ẹni tí ń bínú kọ́ torí gbọ́dọ̀ láàfin. ara mi dẹ̀ gbọ́n ẹ wọ́n gbọ́ ara mi dẹ̀ gbọ́n àṣẹ́mi náà tún bínú. èmi gẹ́gẹ́ àṣẹ́mi náà mọ̀ polówó lẹ́sẹ̀lẹ̀ wèrè producer mi máa bá mi ẹlẹ́sọ̀dẹ̀ ètò olómọ mọ́ ní mo rò ó yá wèrè. wọ́n ní agbára ọlọ́run ọba mi tó dá mi ọlọ́run jẹ́ kí n tẹ orí mi ìgbà kámẹ́rà lábẹ́ rẹ̀ mọ́ èmi lọ gáàdẹ lọ fún wa wọ́n délé mi ni wọn ò bá mi wọn ò délé mi rí wọn ò mọ̀ mí o. èyí náà fakọ sí. èmi náà bá ń mo kàn yín sí ló bá ní ọ̀rọ̀ yẹn ò gbà wọ́. invitation rẹ o. lórí ìkọ̀dẹ̀ sí orí Adéwálé Elesho theatre group orí Adelove international. mi wáyé máa lágbára ọlọ́run ti gbé mi kọjá kí ló dé lórí obì olóbì àwọn àárọ̀ tí ó jẹ pẹpẹ súùpù ó bọ̀dẹ̀ ní jẹ́ kí n lọ Èkó ní Unity Road bí kan bẹ ní London pé ní Unity Road Èkó hòtẹ́ẹ̀lì nǹkan fún bẹ́ẹ̀ àwọn aṣẹ́wó mo ní epo sasẹ́wó tó kọlà lọ wáyé bọ̀ rí kódà kò sasẹ́wó ti dé ó wá ní dandan ìyàwó oníyàwó tí wọ́n fi ràn mí lọ́wọ́ kí ló dé bí a bá tiẹ̀ fi sọ̀ ló bá ìgbà ẹ̀dẹ̀rẹ̀ inú pọ́tà cabin ni wọ́n máa ń jókòó sí ó bá mọ́ mi lọ ló bá pet mi gbogbo ọlọ́run náà sì ti gbìjà mi náà bá pe àwọn ọmọ mi ẹ̀já sí prayer torí ẹ̀ ti mọ́ mi láti àárọ̀ ọjọ́ mi. wàá ṣàdúrà. ẹ bá ṣàdúrà ẹ̀já sí prayer ẹ̀ ọkùnrin ó ṣe obìnrin ó ṣe tọ́ga sí rí inú wọn dà àdékòrí lọ sí sinimá. ẹ jẹ́ káwọn ọmọ nǹkan tó bá dé. àdékòrí lọ sí sinimá títí di sin ẹyẹ lọ bèrè lọ́wọ́ artist ẹgbẹ́ mi tó rò ó bá dè mí ẹ̀pẹ̀ mi ó ní wọ́n pín ni àwọn tí wọ́n á mọ̀ mí ìfẹ́ kí n tó pín owó yes nítorí wípé má pín déédéé ni mi ò ní dákọ̀ àwọn celebrities wa àtàjọ lọ ṣiṣẹ́ kan tí wọ́n fún wa ní àwọn gbóbìnrin wa èmi ò gbóbìnrin wa wọn wá gorí stage tàjọ perform wọn wá fẹ́ pínwó mo wá fún àwọn obìnrin yẹn ní owó tàjọ mọ́ wọ́n ní wáyé tí mo fún wa lóhun ògùn stage mo ní bí wọn bá gun stage ní ọ̀sán tí wọn ò ní gun stage lóru àbí kílẹ̀ mọ́ wá fún wọ́n ní ọ̀gá. àwa ṣé wọn gun stage lóru. àbí kí ni ẹ torí rẹ̀ mú ọ wá ká ní wọn gun stage lọ́sàn-án tí ẹni wọn gun stage ẹbí wọn gun lóru rẹ̀ fi mú ọ wá. pẹ̀lú ògùn ọlọ́run. ẹ mú ọwọ́ sùn láti ní mi ò ní dákọ̀ stage yẹn. No amọ̀rúfà èmi ni mo mú iṣẹ́ ìwà o ẹni fẹ́ kí ó kọ̀ mí wá dáàrin wọn kí wọ́n máa pé déédéé lápin o. ẹrú bọ wọn. déédéé ó ti mọ́ mi lára bá ṣàdúrà máa wọ ọmọ wa kan tí ó wà òkè díẹ̀ dáadáa tóró ń tẹran ó ń ta ẹran akówó ńlẹ lọ òde tí o kò gbọdọ̀ sọnù ẹja bẹ̀rẹ̀ ẹ̀rí abá lọ máa pe onímọ́tò ó ti bínú ó gba 10 náírà kó ẹ mọ wàhálà tá a dín rẹ. bàbá onítùrọ̀tùrọ̀. máa wọ ní ti onítùrọ̀tùrọ̀ òkè èmi ti ní lẹ́gbẹ̀ẹ́ 30 náírà gan ní fún ọ. 30 náírà. nígbò já kalẹ̀ ilé Ìlọrin láìpẹ́ alẹ́ ní ẹ̀wọ̀n kó 30 náírà wọ́n láì ilé mọ̀ ń gbà lọ́sùn. ní máa ṣe bí àbá ṣá bí mo ṣe dèrò Èkó nìyẹn ọlá ọ̀gá mi Adéyẹmí Afọlá. ẹ wá pa sí lọrin mọ́. mo di èrò Èkó tá a lọ ṣiṣẹ́ nìyẹn nígbà tá a wá parí taxi driver mo ní opportunity láti mọ àwọn ọ̀gá ńláńlá ńgbà náà bí ọ̀gá ìṣó nígbà náà Ṣọlá Ògúnṣọlá bí ọ̀gá wa Adébáyọ̀ Sàlámù ọ̀gá Bello bí àwọn ọ̀gá ńláńlá tí mo mọ̀ pọ̀ ńgbà náà ṣá bí mi àwọn àtàtúnjọ jẹ́ sàwáwò náà ńgbà náà bí Arígbábuwó kọ́lọ́fọ̀rún kẹwọn Alhaji Ogunmaje ọlọ́sàfọ̀rún kẹwọn torí ọlọ́sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a ti tún apàdé ta tún dọ̀rẹ́ ni ẹ̀ bọ́gbà tá a parí sẹ́ àfọwọ́rọ́ àfẹsẹ̀rọ́ à ń bọ̀ wá sí Ìlọrin bàtọ́ yé a parí sẹ́ ọ̀gá fún wa ní 1000. ẹni wa ọkọ̀ alẹ́lá lọ́wọ́ níjọ́ra 2 náírà Adélọrin àti ìyàwó owó tá a rí jágbàjàgbà báyìí àti ìràsọ àti ìràsọ ẹbí gbọ́dọ̀ pé tí wọ́n bá dáná nìkan fún alókan lọ ránjẹ o gbọ́dọ̀ náwó yẹn bábà láṣẹ o a gbọ́dọ̀ wọṣọ gidi délọrin o kí a lè máa pa lọrin ajó ẹ lọ ra sọ báyìí àti báyìí so bá náà wá délọrin aláàjì káàbọ̀ àná àwọn èèyàn mọ̀ jẹ́rí lọ Mẹ́kà. Adélọrin wọ́n rí mi ìgbà lórí mi.
Adelove kọ́lọ́ ọba mi kó sànù àwọn kó tí wọ́n sáfẹ́rẹ́ rẹ̀ ibi tí wọ́n bá sẹ́dẹ̀ tí wọ́n fi filẹ̀ tí wọ́n ń gbé náà káwọn náà tún fi lọ́mọ lọ pẹ̀lú òdòdó kí lè ṣe àwọn ọmọ dàrú ọ̀gá ni wọ́n ọ̀gá mi tó. wọ́n ṣe dáadáa. wọ́n ṣe ìyẹn ni wọ́n. bàbá nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí ọ̀nà méjì mo wà kí fi kí mo sálámọ̀ mo tó wá tún kí ní ti Yorùbá èyí sálámọ̀ bẹ̀ ni pé àwọn èèyàn máa ń gbàgbọ́ àwọn ni pé ọmọ Ìlọrin Àfọ̀njá ni ìwọ́n nínú ìfọ̀rọ̀ ìkọ̀tà ṣe pẹ̀lú ní ẹjẹ́ ká mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ ti wá bóòlù afẹ́kẹ́yìn kẹ́ tó sọ lórí ètò yìí níbo ni wọ́n ti bí Adéwálé Elesho ọmọ olúbo gan ni. ẹgbẹ́ pè mí ní Adéwálé Elesho kò pè mí pé o Adéoyè ni bàbá mi ń jẹ́ Adéwálé Adéoyè Elesho bí n bá fẹ́ fagùn mi ní fagùn jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn pé màá sá lókì kò sí Yorùbá tí lókì. ẹ fọ́ kì í sí ẹ dákun. ẹ náà kọ ẹ àjídé lèmi ń jẹ àjídé ọ̀sọ̀ lèmi ń jẹ́ ń tèmi. kílẹ̀ àjídé ọ̀sọ̀ lèmi ń jẹ́ ń tèmi. mo bọ̀ yín ní sọ tèmi. èyí sọjọ́ ló fún mi. bí gbẹ́kẹ̀ sọ tí náà. ẹ bá mo fẹ́ fi lọ́kàn balẹ̀ níbi èmi ló sọ tèmi. mo fi tèmi pa wá. ó yá ọmọ olúwo ni gan. Ìkírun ni wọ́n ti bí mi. ọmọ Ìkírun ni mí. Ìkírun ni mí. lẹ́gbẹ̀ẹ́ Òṣogbo. ó ti wọ́n náà gan báyìí fa. Ìkírúnfẹ́ ó tóbi pọ̀. ní Ìkírúnfẹ́. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó ti lè wù kó fẹ̀ tó náà ẹgbẹ́ Òṣogbo náà la pé tá a bá ní fi gara kun ẹgbẹ́ Òṣogbo ni. bó wàá lọ́rùn ìjà torí bàbá Ìlọrin tó bá ń polongbà yẹn báyọ̀ wá Adéwálé Elesho bàbá Ìlọrin. ṣe hàn pé ẹni ọ̀nà méjì ló pín sí ìyá mi wá láti Ìlọrin. ìyá mi wá láti Ìlọrin bàbá mi wá láti Ìkírun. àmọ́ gbogbo sùsùràrà tíátà mi Ìlọrin ni mo ti bẹ̀rẹ̀ gbogbo school primary school second gbogbo onú ẹ̀yẹ́ kì í sọ ẹ wo general Kollington Àyìnlá tó jẹ́ ǹdọ́mọ wọlé ni màmá wọn ni mo kọ́kọ́ mọ̀ màmá wọn ni mo kọ́kọ́ mọ̀ ní Lọ́tà a máa lọ sí school a máa lọ sí school ní Ìdọ̀fìàn Fùfú Àjùmọ̀ ní àwọn ọ̀nà abẹ́ a tún wá gbọ́ obìnrin kan òun náà tún kọ́kọ́ ní ó wà ní oyún ọmọ tó lóyún lé ọmọ bíntín ni mo wá gbé ọmọ nkọrùn mo gbé àkóbá sí abíyá báyìí wọ́n ó kà ìyàgbẹ́ sí mi lọ́rùn ní fà á ọmọ ọlọ́mọ ẹ mọ̀ pé ó wà irritating kò sí là mọ́lẹ̀ ìyá rẹ̀ la fi ń Angelina nù eré wa torí kò í sí o ọmọ Ìlọrin tó bá dúró lọrin nínú iṣẹ́ tíátà kì í ṣe pé mo ṣe pé o kódà kò ṣe fújì kò ṣe anything ó máa lè díẹ̀ o nílọrin gangan Ìlọrin township. sọ̀rọ̀ ẹ̀sìn ni àbí mi ni. ẹ̀sìn ni èèyàn máa ń sọ àti dé stage a lè máa sọ tọrọ. a sọ tọrọ. bẹ́ẹ̀ àti dé stage ẹ̀sìn ni ibi tí wọ́n put wá sí bí ẹlẹ́bọ bí olóòṣà bí. ẹni tó bá ti ṣe tíátà. ṣé wàá rí àwọn tí wọ́n ń condemn wa àdáàjù wọn lọ. tí wọ́n máa ń ṣe program lórí rédíò náà nínú àwẹ̀ wọ́n á máa ṣépè lẹ́ni tí ń mutí ẹni tí ń ṣe igbá tó ń sá wọ́n á pèbí kan ní òkè fòmọ́ lọ́dọ̀ wa ẹ̀ náà lọ́nà jẹ́ngbẹ́ èyí sì máa ráwọn àfáà tí ń sọ̀rọ̀ rédíò lálá tí wọ́n á yọ̀ ọtí mu. nígbà náà as at then Quran ní atamuruna nasa belebere wọ́n sọ́nà àfọ̀sọ́kùn wa tó tàtí lónà lè kitaba fala ta'qilun ẹ̀wọ̀n àti ìfèrèrè kọ́yàn wọ́n sì gbàgbé torí ara wọn o. Kùránì tí a ní fi gbáwọn èèyàn Kùránì ló sọ bẹ́ẹ̀ afala ta'qilun ẹ̀yin lórí yín burú jù tẹ́tí mú kò jẹ́ tẹ́wárí tábà tí wàá bẹ̀rẹ̀ eré báyìí wọ́n jákọ́tìn lórí wa bí ká lọ ṣeré oníkòmọ́ ṣeré onígbà ṣeré aláwọ̀ wọ́n kà jákọ́tìn lórí wa ẹlòmíràn wá ó ń change lọ́wọ́. a change lọ́wọ́. látàrí pé wọ́n fẹ́ kàn ṣe. wọ́n fẹ́ kọ́ mọ́ ṣe tíátà. báwo lè yẹ wá survive ẹ. Ọlọ́run ni o ọ̀rẹ́dì náà frontal mustakim Ọlọ́run ni o sá àwa ṣeré school tó o bá tí wọ́n á gbé ọmọ yẹn sọ̀kalẹ̀ àwọn ajá kókó yúnyún wọ́n fi nu ọrùn mi àti àwọn ìlọ́ta lọ́ọ̀kan àwa lọ ilé astagfirullah nígbà náà azadẹ́ ilé àwọn ilé tí Alhaji general kọ́ fún màmá ló dáa jù ńgbà yẹn torí ó ní gbogbo lọ́tàǹgbà náà lọ. gbà náà ó ní kíní páìpù mi wà ń ta. táàpù tán ṣe síbẹ̀. táàpù mi tẹ́ fi lè bá a fi òde màmá ní màmá
kẹ̀yàrá kọ̀ọ̀lì tí nàìjíríà ni ọ̀ táwọn náà sì fẹ́ràn wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ làbá sí nígbà ní àbáyé ní wọn parí eré wọn ká wá sùn lọ́dọ̀ àwọn ṣàtọ́jú wa mo á ń wò pé láì pọ̀ mọ́ mi ló yàgbẹ́ sí mi lọ́rùn yìí máa fẹ́ nàpá o irú ọ̀pẹ̀ wo ní yá yìí bọ́ sí wọn àna ọmọ tó ipá mánéjì ìyá rẹ̀ lónìí. ó lè bínú lọ. kì í ṣe pé yóò lè bínú lọ yóò lọ ni. Adẹ̀lérí bí a ti lẹ pósítà bí oríṣiríṣi síwájú so kí ni àṣàǹbáyé ọ̀gá mi náà ọ̀gá wa kan kọlọ́n fọ̀rọ̀ kí àwọn náà ọ̀la ọmọ nìtàn ajímájàsán wọ́n ṣe eré kan nígbà náà Ògúnláyé ọmọ aráyé lé ibẹ̀ ni mo ti jẹ́ bàbá àlọ́rin. ṣé o ṣe bàbá ìyá àbèjì ọmọ aráyé lé àbọ̀tọ̀ tún nìyẹn. ìyá àbèjì ọmọ aráyé lé wà nú ẹ̀ náà wà ń bẹ̀ òun gangan ni obìnrin tó jẹ́ orí kárátà ní àbẹ̀jì ọmọ aráyé lé. bàtà wàhálà àbẹ̀lẹ̀ náà tó kọ́ lẹ́yìn ẹ̀ ni bàtà wàhálà lẹ́yìn ẹ̀ ni which one you dey lẹ́yìn àti sábà so ibẹ̀ ni mo ti ṣe bàbá àlọ́rin but nígbà náà television station so pọ̀. bẹ́ẹ̀ni. NT Ìlọrin nìkan ló wà NT Abẹ́òkúta nìkan ló wà NT7 náà wà ní Ìkẹjà NT7 wà ní ìgbà náà NT Ìbàdàn kọ̀ọ̀kan so bí eré wọn jù síra wọn káàkiri bí popularity ṣe dé ní èmi gan ò mọ pé ẹjọ́ tí wọ́n sọ ẹ̀ nílọrin èmi ò sí nílé mo dé ni torí mo ti wá sí stage mo ti wá sí mọ́símọ́ tíátà tí wà ọ̀gá bàbá rẹ̀ yìí mi kọ́ lọ́nba mi. bàbá àwọn múkà. bàbá àwọn múkà kò tí wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ mo lẹ́ni kejì mi ni a máa ń pè mí torí gbogbo àwọn èèyàn nígbà náà wọn ò mọ̀ pé ìkìrùn ni mí ó pẹ́ kí ọ̀gá mi Adelove náà kí wọ́n tó mọ̀ pé ìkìrùn ni mí. Ìlọrin ń pè yín. Ìlọrin ni mí ni gbogbo yẹn ń pè mí despite the fact pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gan a ṣe kíní portrait yẹn a lọ gbé fún excellence wa ní Kwara. Abdulrazak àbáwọn so àwa gbé lọ sọ́dọ̀ deputy governor pé tí wọ́n ní wọ́n travel pé nọ́mbà dé òkan bá gbé fún ọ ìgbà tó máa address mi wọ́n ní kí n grant àfi wọ́n ní Ìlọrin ni mi mo ní ẹ má sọ bẹ́ẹ̀ wọ́n nílùú yẹn ni ìlú ẹni náà ni mo ní mo gbà Ànábì Muhammad sallallahu alaihi wasallam Maka nílùú bàbá wọn Madina nílùú ìyá wọn ó sàlọ méjèèjì papọ̀ but ṣẹ̀rí ilẹ̀ Yorùbá especially nílùú tí a ilẹ̀ Yorùbá Ìkìrun kò gbọdọ̀ ọ̀rọ̀ lè yí ìdílé tí tó ti wá bí mi ó yàtọ̀ sí kí n má ṣe sọ pé ìlú ìyá mi nìyá mi nígbà tí ìsokọ̀ lé ìyá mi mò ń jẹ́ kí ìsokọ̀ ìyá bàbá mi mò ń jẹ́ bàbá mi ní Adéoyè bàbá mi ló dé sọ mi ládé wálé àwọn ọ̀fọ̀ rẹ̀ lọ́yẹ̀ ọ̀rọ̀ dẹ́pútì kan ní bọ́dà ṣe tẹ̀fẹ́ gbọ́ ni bọ́dà ṣebílẹ̀ ni àlùbáríkà ti wọ́kọ̀ rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ebílẹ̀ ló jẹ́ bàbá lọ mo dúpẹ́ lọ́wọ́ mo ní mo ti da méjèèjì pọ̀ Ìkìlọrin láwájọ́ sáwádà so ibẹ̀ ni mo ti wá lóko táwọn yẹn ti gbé Adéwálé Ẹlẹ́ṣọ́ bàbá Ìlọrin ibi tọ́lọ́ ti ṣe ni. ọdún wo lè múùfù àsìkò pàpà yanyan. ẹni. ọdún wo lè múùfù àsìkò yanyan. ìjàpá ò lè rìn yán níbo ò lè sáré kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti lè fẹ́ dé Kírun precisely ìmọ̀ ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí máa sùn lé ọ̀gá Adelove lẹ́nìí ìgbà yẹn Sokoti onítẹ́tà kan bẹ Sokoti alágbẹ̀dẹ ọ̀run ọ̀rẹ́ mi ní láti Kaduna Abdulrazak Adéwálé ó bá mi èmi ẹ̀ bá jọ lọ sílé aṣẹ́wó. hòtẹ́ẹ̀lì. ń jọra torí ojú òun mọ bí ọ̀gá sì lè fọ́ tí n bá ní kó ká lọ wá sùn ilé ọ̀gá Adelove bàtí èmi gan tí. ẹ̀ náà yọ bẹ́ẹ̀ sùn ni àwọn táwọn aṣẹ́wó àwọn máa negotiate tí wọ́n bá ti parí iṣẹ́ a lè wà títí ẹlẹ́yìn àti lè máa sùn lọ́ngàn ta wọ́n wà fún yàrá èmi rẹ̀ wà jọ sùn bẹ́ẹ̀ á wà fún wa lówó kì í ṣe pé à ń sùn pẹ̀lú aṣẹ́wó à ń gbàṣẹ́wó sùn àmọ́ kò sí ní agbára láti gba yàrá hòtẹ́ẹ̀lì fúnra wa. ṣùgbọ́n ibẹ̀ alábọ́dé nìyẹn. ẹni bọ́lá alábọ́dé nìyẹn. àṣẹ mọ̀ pé àti parí iṣẹ́ àwọn náà lọ sùn lọ́dọ̀ ẹni a bá gba yàrá rẹ̀ lónìí yóò lọ sùn lọ́dọ̀ cosmate àbí bó bá ní customer yóò lọ tí ò bá dẹ̀ rí á sùn lọ́dọ̀ neighbor ẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ kan náà colleagues ẹ̀ tó bá di àárọ̀ àwa náà máa ń tètè ń lọ táyà ní ó fẹ́ wọ́n bá nírú bẹ́ẹ̀ ó ti pẹ́ ó ti máa wà náà tètè lọ àkàntì wẹ̀ mí Sokoti àti máa lọ national theatre ń gbà ẹ̀
so bàbá ni wọ́n máa ń bá mi gba script tí bàbá bá jọ wá ní máa bọ́jú gbágbá so bàbá so like mi kọ́lọ́n tẹ bàbá rí bí mo ṣe ń wọ Èkó díẹ̀ nù wọ Èkó díẹ̀. Bàbá àfún ẹ̀ tí àwọn káàkiri àgbáńláyé bàbá wa Adéwálé Elesho náà ni Adéwálé Elesho àwọn ni agbá sí orí ètò àṣùgbọ́n bàbá Elesho ọ̀hún ṣé orúkọ náà ni orúkọ ìdílé wa ni orúkọ ìdílé ni Elesho àmọ́ mo kó wa máa lápèjúwe àbẹ́yẹ nísìn Adéwé lórúkọ bàbá mi Adéwálé lèmi jẹ́ orúkọ ìdílé ni Elesho àwọn táyì jẹ́. wọ́n tún ní ẹ̀ṣọ́ bàbá dami. àwọn ìyẹn ń kọ́ èyí gan burú díẹ̀ o. gbogbo ẹ̀ náà máa ń gbọ́ fẹ́mínà wà lẹ́yìn. ẹ máa wọ kọ́líìgì ẹ máa wọ cosmate. ẹ̀ṣọ́ bàbá dami. ẹ̀ṣọ́ olópọ́pùlà jù. ìyẹn ń kọ́ bó o ètò wọ́n. popular ìṣọ́ bàbá dami ó ti popular jù. ẹ máa bọ ilé epo tí àti ilé epo ń bá náà ń gbà mọ́ bọ́ yìí ẹlẹ́dẹ̀ ẹjọ́ bàbá dáadáa ẹjọ́ àwọn ẹ̀dọ́ ti popular jù òye popular. dábì ńkọ́. ó wà dáadáa. tí àbáwọ̀dà lónìí a rí pé àwọn tí ẹ̀yin tẹ̀lé tẹ pọ̀wọ́lé àwọn bàbá Adelove Bàtí Ògúndé. àìrọ àwọn kan ní pọ̀wọ́lé. àmọ́ àwọn tẹ gbà fún. gbogbo ọ̀gá gbogbo àwọn aṣáájú ni mo gbà fún. lẹ gbà fún ohun tí wọ́n fi lẹ̀. mi ò kó jẹ nítorí pé wọ́n ṣíra lọ jábọ̀ tó dùn mọ́ ẹ náà ni mi ò fi kúrò nínú ANTP mi ò ṣe rí problem tó ní kálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi máa ń sọ fún àwọn èèyàn. ó yá. problem tèmi ni pé ẹ bá pé 1 million kẹ́ ẹ máa lọ ibì kan ibi tí èmi rí pé mò ń lọ yẹn tí n bá ti rí pé ọ̀nà ní ẹ lè fi tí ń sọ pé kí n wá dèrò yín kò sí rọ́tẹ́ ẹ lè pa mọ́ àwọn aṣáájú tèmi gan rí ẹ̀yin gan pé ẹ̀ dá tààrà. Ẹ̀dọ́ èmi gan rí ẹ̀yin gan kò sáà ní abẹ́bà mọ́ra wa àmọ́ wọn wá ara wa kò wá sí rọ́tẹ́ ilé pamọ́ wọn tí èmi náà sì kú rí tábà sọ pé ọ̀pọ̀lọ́ máa yìí máa dínkù mi ò ní padà níbi tí mò ń lọ. ANTP náà ni. ẹni ANTP ni mi títí dé sáà ìgbà tí mo sọ ọdún mẹ́rin tán èmi mo mú ẹni tó tún ṣe lọ lọ́wọ́ èmi mo tún yan cabinet ó yá ẹ jẹ́ kí èmi náà tún sinmi. Tí ẹ ṣe bí ọdún mẹ́jọ kẹ ṣe bí ọdún mẹ́rìndínlógún. foundation tá a sì fílẹ̀ ó tó ń lé sí ni kò dé ẹ̀rọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bó. bàbá ohun tẹ́yìn wá bá ń gbà náà lọ́hùn kí ni àtẹ padà mú bá àti dáadáa tó ń kàn lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ Association of Nigeria Theatre Professionals ìgbà tí ó ti pín láti ṣe báwo láti ṣe ó kìíní ẹja díẹ̀ ìgbà tá Ọlọ́run wa ní káwa náà débẹ̀ Ọlọ́run fi àlékún sí ṣe ṣe lọ́mọ ẹgbẹ́ dáadáa ṣá. ẹni. mo ní ṣe láwọn ọmọ ẹgbẹ́ dáadáa tó ń lórúkọ dáadáa. lágbára Ọlọ́run. torí ohun tá a gbọ́ ní pé gbogbo àwọn tó ń jẹ́ Sẹ́ríkì Sàràkí nínú iṣẹ́ tẹ́ ẹgbẹ́ dání. bẹ́ẹ̀ni wọ́n ní wọ́n ti tẹ̀lé TAMPAN lọ pé ANTP pẹ̀ àwọn ẹ̀ta orókùn bẹ̀. bọ́ bá ṣe fún ìbẹ́ẹ̀ àwọn ẹni wọ́n fún ìbẹ́ẹ̀ èmi máa pé ọ̀kan ṣoṣo ara àbáyé sẹ́gbẹ́ ẹgbẹ̀rún ọ̀sánṣán tí wọ́n bá pe ọ̀gá wa lérè pàìmọ́ MFR ní ẹ̀ta horo nínú sẹ́tẹ́tà yìí tí wọ́n bá pe bàbá wa Yẹmí Ifáyẹmí Ẹlẹ́bùbọn ní ẹ̀ta horo nínú ẹ mọ̀ jẹ́ kí ẹ mọ̀ dákọ̀ lọ ẹ mọ̀ jẹ́ kó mọ̀ dàbí pé ẹgbẹ̀rin ọ̀tẹ̀ ni wọ́n sọ́dà ẹgbẹ̀rin ọ̀tẹ̀ ni wọ́n sọ́dà. ṣùgbọ́n lónìí tí a bá ní. àmọ́ Kùránì ní máa ń fa àlàmọ́ ṣáà làkíyà máa làmìà ṣáà tó bá ní tó fẹ́ lọ́ọ́ máa ṣe tó sòtítọ́ tọ́lọ́ fẹ́ tí wọ́n náà fẹ́ ló máa rí. Allahu Akbar. ọ̀rọ̀ ohun tó bá fẹ́ lọ́ọ́ máa rí. ẹ tó fẹ́ ló wọ́n náà máa rí. tí o bá ti sòótọ́ tí o sòdodo. ẹ tí o sòdodo lọ́ọ́ fẹ́ tí wọ́n náà fẹ́ lọ́ọ́ máa rí. àwa ń kópa nínú sinimá à ń kópa nínú fíìmù ǹjẹ́ ó tiẹ̀ fàdí ọkùn irọ́ TAMPAN ló ṣe ANTP tigma ló bá lọ ṣé kò gúnra wọn bẹ́ẹ̀ ṣé wọ́n ń pè é ṣeré àwọn tó jẹ́ TAMPAN ni. àjọ ń ṣiṣẹ́ ó ṣẹlẹ̀ rí nígbà ìjọba Délé Òdùlé tí wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n tiẹ̀ tó bí àwọn bàbá wa kan nínú pé kíla gbé kílẹ̀ jù tí wọ́n ṣe bọ́ ìgbà tí president Latin débẹ̀ ó tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe Bọ́lájí Amúsàn ó tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe ó unite wa bẹ́ẹ̀ yóò ní sọ wípé ilé bàbá wa náà ni àwa nítorí pa tó lé kan èmi ìkọ́ káwa ní kí ilé bàbá wa yẹn ó bàjẹ́ ó ṣe dáadáa pẹ̀lú wa. Mr. láti ṣe dáadáa. láti ṣe dáadáa. àwọn tigma ń kọ́ àwọn Saheed Balogun ṣáà lọ́n kún yín àwọn tó lé Ọláoyè ṣé àwọn yẹn náà gbogbo ẹjọ́ ṣe náà ni.
àwọn kan wà TGMAN. Àjọ ọmọ sí náà ni tẹ́bá ń pàdé ó sì ń lọ síwájú dáadáa. Àmọ́ ń pàdé. Ní ení èjì ẹ̀ta jù bẹ́ẹ̀ lọ fíbílì ni Adéwálé Ẹlẹ́ṣọ̀ ti ṣe. Ṣé tí mo ṣe fúnra ní tí tẹ́ ṣe. Ṣé sinimá. Gbogbo ẹ̀ àti sinimá àti home entertainment. Gbogbo ẹ̀. Èyí lè sọ lórí àwọn ẹ̀rí náà gbà mo ti bẹ̀rẹ̀ kíní yóò lè lógún. Àbí jù bẹ́ẹ̀ abẹ́kan búkú. Sájà ni yóò lè lógún. Kàfílẹ̀ bẹ́ẹ̀ lónìí àti wárí pé ọmọ yín náà ti ń ṣe dáadáa ìyẹn Yẹmí Ẹlẹ́ṣọ̀. Bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ yẹn sọ nínú ìfọ̀rọ̀kọ̀ pé akẹ́kọ̀ọ́ tó mọ̀ pé bàbá mi rèé òun ti fẹ́ tó bí ọmọ ọdún mẹ́wàá bàbá ẹ̀ ló ń ṣe nínú bàbá ẹ̀ ló ń wò lórí tẹlifíṣàn yìí. Orí ẹ̀ ni ò pé jáde ó fi yẹn kúrọ̀ ni. Kò rí àbí kò rí sọ. Rí sọ ó fi ọjà ni. Bóyá ìṣàwádà nítorí aláwàdà ní tí náà ni. Èmi náà rí nígbà tó sọ pé òun lọ wọkọ̀ Agége sinimá. Kó tó wá wọkọ̀ Agége sinimá ṣé kò mọ rí mi ni. Ẹni mọ̀ ní kó mọ̀ kàwú mi rè wá. Ọmọ ìṣẹ́ tí mo ti ṣe kí n tó bí Yẹmí náà kàn ní èmi ò rí Alhaji Pasuma ni mo ti fẹ́ pọ́ sí bàtà orin Òbésèré ni ó ní mo ti fẹ́ pọ́ sí bàtà sí Òbésèrè kọ̀mándà kó lè dùn náà ni tìdófóbíà mo ti fi yọ sí kó lè dùn náà fi yọ sí níjà 10 years mo. Kámọ́dà Yẹmí lò. Lórí àárín ẹ̀ Kámọ́dà lò. ó fi ọjà. Ẹ á rí pé ọmọ yìí náà níjọ́ kan èmi náà wà ń bẹ̀ àbúrò mi Tàfíkì Ògúntólé ọmọ yín dáadáa tó kọlà. Àbúrò mi. Ọmọ yín ni Tàfíkì Ògúntólé Afọlábí tó wà láláròyé tẹ́lẹ̀. Ok, àbúrò mi ni àwọn pé èèyàn lọ́mọ èèyàn Yẹmí ni mo lè bá ní ọmọ mi ni Yẹmí. Tàfíkì ìjọba yìí ni. Èrò yóò mọ̀ wọlé. ẹ máa gbọ́. Tàfíkì ọmọ dáadáa ni sí mi bí àbúrò mi. Bọ́dé yẹn bá ní ọmọ mi ni Yẹmí mi ò ní ronú kí n tó sọ pé mi ò bí o. Bàbá ọmọ yín lè mi jẹ ẹ̀yin ni kàwú mi. Ẹsẹ̀ tún wá rí báyìí o. Ẹ̀tún rí mo tún rí ọlọ́mọdé ń gba arúgbó lọ́mọ lójijì. Mo fi kẹ́kẹ́ yẹn ní. Èmi tẹ̀gbọ́ntàbúrò ni a. Taofik Aláròyé. Ọmọ Afọlábí. Pàdí mi, ọ̀rẹ́ mi, àbúrò mi. Ló máa fi ọmọ sí nítorí pé wọ́n bí ire, wọ́n bí dáa. Ọmọ dáadáa. Wọ́n bí ire, wọ́n bí dáa. Ṣé rí tá máa ń sọ tí àwọn olóyìnbó máa ń sọ pé charity begins at home. Owó tó lé ní o. Torí kò síbi tí wọ́n ní ọmọ tí kìnìún bá bí bẹ́ẹ̀ bá rí láàrin jù rere ìwà bí ọba ò ní jìnnà sí. Náà wọ́n bí Taofik dáadáa gbàtọ́rọ̀ rí ó tún dùn jù báyìí lọ́kọ́ lọ́mọ pàdé àti gbogbo. Àbúrò mi dáadáa ni. Bàbá nǹkan tó jẹ́ ká ya ọ̀rọ̀ Taofik yẹn àjọ wá sí bẹ́ẹ̀ ni kò tẹ́ ṣe tí ẹ mọ̀ ní kò dùn. Yẹmí ló ṣètò ọ̀hún jọ́nà lọ́hùn. Kò ní emergency sí mò ń wá bọ́ksà mi kí n ọdún jẹ́ burúkú kí n pè yàtọ̀ bọ́ksà bí ẹ bá wá bọ́ksà mo kà dédé gbó gbagbagbagbagba mi ò rò ń dájí pé irú kí lélẹ́yìí báyìí ọ̀tún Yẹmí ò ṣe bí ọmọ. Tẹ bá ń rí ọmọ yìí ní tó ṣe skit tó ṣe gbé ẹ kí ni wọ́n wá sọ́kàn yín ọ̀nà tẹ́ tọ̀ ẹ̀ tún tọ̀ lọ́wọ́ ọmọ yẹn náà tó wá ń tọ̀ ó wá ń ṣe dáadáa kí ló wá sọ́kàn yín. Ìyá máa dúpẹ́ náà ní sáà ìyá máa dúpẹ́ ni o ìyá máa dúpẹ́ torí ìgbà tó lọ fẹ̀ àdéhùn èmi rẹ̀ kọ́ ni ẹ̀. Kí ló àdéhùn sà. Mexin ni mo ní kò sí. Kí wọ́n gbá abẹ́lẹ́ sí yẹn dì. Ìgbà tó dẹ̀ yá táwọn kan wá sọ pé wọ́n rìn ní kí lórúkọ ọ̀gá ẹ̀ Wọlé Ṣèkínní kan hall Ọláròtìmí wọ́n ní the dramatic department ni wọ́n ti ń rí ní Ọláròtìmí o. Ok owó oró tó yẹ kó máa sọ ọ́nà tí ń sọ bálabàlá ọ̀bọ̀ wọn á lọ bẹ̀ tí wọ́n á mo gbọ́ tí ó deliver ẹ̀wọ̀n ṣe rehearsal Yẹmí ni ó ṣe kan náà èmi fẹ́ kó má ṣe rò tiwa we are not fortunate to have what they call a solid qualification at our time lórí pé mi ò dé university rí débi pé wọ́n wọ̀ bẹ́ẹ̀. But you have an opportunity láti débẹ̀ kó gbàbẹ̀ jáde sí tó bá wù ẹ́ ló pè mí
kì í ṣe pé kó wá máa ṣe tíátà káàkiri tí irú ìtawà fi bẹ̀rẹ̀ náà ìgbà táwa fi bẹ̀rẹ̀ náà ojú ò tí ì là dáadáa àríra wa manage but life is not like that again so wà tó dẹ̀ tí mo rí tó ní dáàdì ìwọ̀nù mọ́tò. Ebínú lọ ní abẹ́ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. No mi bínú àṣẹ́rí tí ó lè bí mi nínú ni pé wọn ò rí ní school mọ́ ẹni ò lè bí nínú nílọ ó kú níbì kan ó bọ́ bì kan. Ó sì wà ní ọgbà náà. Yunifásitì náà ló sì wà. Yunifásitì bẹ́ẹ̀ ni. Mo á lọ sí Mgbere di Ganga Hotel ní Ifẹ̀. Yẹmi èmi dáa fọ̀rọ̀ sọ dáàdì n ò lè máa nǹkan kan níbi. Medicine tẹni mo lọ sí yìí o. Ọlọ́pọlọ ohun tiẹ̀ sí mbẹ́. Èyí ni ọpọlọ mi rọ̀ mọ́ dáàdì ẹ̀jẹ̀ máa sí mo tẹ̀ ṣàdúrà fún. Ìyẹn ló yẹ kó máa sọ tí ń sọ pé bàbá wọn a máa gbá èèyàn létí yóò mú adi kó tó rántí ọjọ́ tó burú níwọ̀n tó ń gbé lọ sí Ifẹ̀ gẹ́gẹ́ tí a ti ra bọ́kẹ́ẹ̀tì gbé fóòmù sẹ́yìn tí tífà kan gbá wọ́n wé tífà ó gbá wọ́n wé ó gbá mọ́tò kìíní ìkejì kẹta sínú kọ́ta orí ihu kẹrin ló ti dúró tó dì màmí báyìí pé dáàdì mo ní lọ ní kú báyìí ṣé jẹ́ àpàdà mi ń lọ ní sùkúù lónìí padà kẹ̀ mi ń padà mo ní mo ń padà ṣe gbàgbé ẹ̀. Láti kékeré yìí kì í padà. Mi kì í padà tí n bá ti fọpọlọ mi rò pé kíní ìyá kò sí ní tó burú nínú kíní. A lè ṣe. A lè ṣe lágbára Ọlọ́run dẹ̀ mọ́ Ọlọ́run fún mi ṣe kò sí ní tó burú. Àwọn akẹ́kọ̀ọ́ kan wá bá mi sọ̀rọ̀ pé lágbájá kò dáa lẹ́yìn mo ti rí lélẹ̀ kankan wá ní no mi tẹ̀lé má mi ṣe bí ìbá tiẹ̀ wá ní tẹ̀lé má ìpè yín bí pé ẹ gbọ́ wọn ní bẹ́ẹ̀ ṣe rírè tó náà bá wá ara rí ìjà rẹ̀ ìtàwọn èèyàn sọ ń pa yín ní exchange o ẹja máa bá kẹ́ni lọ tá a bá ní igi yóò dé ṣe kẹ́ni kan èrè náà ṣe kẹ́ni kan jò dé. ìdáyàtọ̀ òun ò dá ayọ́ sọnù bàbá ìbéèrè kan tí mò ń béèrè àwọn tí wọ́n pàápàá àwọn ọmọ tẹ́ pé wọ́n ń tẹ̀lé ní báyìí tó pọ̀ tó pọ̀ bàbá Ẹlẹ́ṣọ̀ ẹ jẹ́ kí mi náà ṣe bí wọn ẹ̀yin tí ẹ jẹ́ comedian adẹ́rìn-pòṣónú eré wọ́n bá fi yín sínú káràkítà kan wọ́n fẹ́ kí ẹ pààyàn lẹ́rìn èmi gan mo ti rẹ́rìn bí mo ti lami lójú mo ti fẹ́ lami nísàlẹ̀ gan látàrí. ẹ mọ̀ sí ìwọ̀n tó ní táyé ò máa pè ó. ẹ má lami nísàlẹ̀. ẹ má lami nísàlẹ̀. tó dáa. ẹ má bò ó kọ bàbá wa tì mí ẹ̀dẹ̀ jẹ́ lami nísàlẹ̀. bàbá wọ́n ní ẹ̀yin tí ẹ jẹ́ comedian nínú eré tẹ́ bá ti wà lórí sẹ́ẹ̀tì àwọn kan nígbà tẹ́ pé èèyàn á sọ débi pé lójú ayé ní pọ̀nyànpọ̀nyàn kò irú ẹ̀ ò ṣe sọ́sọ́ gẹ̀ẹ́ni tí máa gba yín ní kinní kan eléyìí ṣé wọ́n script ẹ̀ fún yín àbí àsọdùn actor lórí sẹ́ẹ̀tì ẹ̀ tó jẹ́ comedian tó wà lẹ́nu géètì tó ń bọ́ gẹ́ẹ̀ ṣe fanfa. bíbí náà tún kún ọmọ ọba ò ní so bí ọmọ ẹrú. bẹ́ẹ̀ni. èmi Yẹmí ti jọ ṣe eré pọ̀ rí tó yẹ kó bú mi tí ò bú mi. ọmọ yín. yes gbà tó ó ń jáwọ inú skit ẹ̀ náà ni ó ń jáwọ inú ọgbà estate kò dẹ̀ gbalé mbẹ̀ and security wa mọ̀ ní èmi dẹ̀ ní head of security náà ní ọ̀dọ̀ ọ̀gá làwọn ọmọ lọ níta ọ̀gá yín ọ̀hún tó ṣe ngàngàn ń bọ̀ wá rí mi lókè mọ́ á nìyẹn àwọn ọ̀gá rẹ̀ o wọ́n á sọ̀rọ̀ síta ó ní ọlá pé wọn ò kọ́ nǹkan máa bú àgbàlagbà ni. mi bá kó fún yín. bá kó fún yín wọn ò kọ́ nǹkan máa bú àgbàlagbà ni àmọ́ ọ̀rẹ́ tètè tẹ́ ní kí n má dé ìmọ̀ wá o ìmọ̀ yọ wá ìmọ̀ fi tí ìmọ̀ yọ wá bẹ́ẹ̀ ni mo ní sọ ògbà ní mo ní mo scott lọ́dọ̀ girlfriend mi kàn ní. kò lè ń face mi kò sọ̀rọ̀ kò ẹ̀ tíátà tèmi náà ṣe èmi kì í sọ̀rọ̀ ságbàlagbà. tí ẹ bá ṣàkíyèsí tí mo bá ń sọ̀rọ̀ gan láàrin èrò ẹ wo ohun tí mo ti ń sọ látàárọ̀ nígbà tẹ́ ẹ bá ń wò hẹ́hẹ́hẹ́ ni mò ń lò fún àwọn tí wọ́n deserve àwọn tí ò deserve hẹ́hẹ́hẹ́ náà ni màá lò fún wọn. bí ọ̀rọ̀ ọ̀gá mi kan tí mo súnmọ́ ni tẹ́ bá jọ gan Yẹmí àná bíbí ó yàtọ̀ mọ́ tíátà ò sọ pé kó rí mi fín abá tíátà ni àfilẹ̀ ni so wàá ní wàá jẹ́ bí ọmọ mi àbẹ́ ọmọ tí ò tó mi wàá sọ̀rọ̀ báwo gbé ọ sí pé bílé ìyá rẹ bá bàjẹ́ dandan ni kó bílé bàbá ẹ bá bàjẹ́ dandan ni kó rí o gbòòrò ni so wàá sọ̀rọ̀ rádaràdà sí mi nítorí pé tíátà ti gbé mi rẹ torí bá ti ṣe tíátà ẹ mà àwọn tí wọ́n eré náà ni sáré ní sá. ara àrífín ni. kò sí sínú script bẹ́ẹ̀. kò sínú script ẹlòmíà tí ẹ máa ṣàṣejù ẹlòmíà máa ṣàṣejù ọ̀rọ̀ ọ̀dọ̀ ní tí wọ́n èmi gan máa sọ fún wọn kì í sọ̀rọ̀ báyìí iṣẹ́ kan bẹ Segun Rasco ló ní láti Amẹ́ríkà wọ́n ní
le èmi àṣẹ òtúpẹ́dẹ́ èmi babalúwẹ̀ Latin sí àwọn kọ̀mẹ́díà mẹ́ta ní àbí ọ̀túnkẹ́ nìkan o so iṣẹ́ tà sí ń ṣe ni wípé ìgbà yẹn kò tí ì sí fóònù alágbèéká excuse me kò tí ì sí fóònù alágbèéká àwọn ẹ̀mí náà máa ń pè é analog àwọn báyìí so àwa a máa ń sọ àwọn bàbá tó máa ń wà l'Amẹ́ríkà yẹn tá máa ń fowó ránṣẹ́ sí wọn ó lè là ń jà gan o. bàbá à ń sọ pé àwọn tí wọn láwọn ṣe kọ́mẹ́dì ní eré tẹ́pẹ́ àwọn táwa ń lé ṣé ó ṣe é kí owó tó jọ́ mọṣẹ́ kó ló fẹ́ kófìlà bọ̀gá lórí àbí kó ló fẹ́ sọ̀rọ̀ ṣàkàkà sọ̀gá ní Nàìjíríà tẹ́ pé àti iṣẹ́ gan kò rọrùn eléyìí nǹkan sá àwọn tó ń ṣerú ẹ̀ kí ni mẹ́sẹ̀gì fún wọn. ẹ̀yin náà burú díẹ̀ o. kọ́tà rí lásọ̀. burú díẹ̀ gbogbo ẹni tó ti ṣe rí àti ẹni tí ń ṣe Ọlọ́run foríjì wọn. àmín Ọlọ́run. wọ́n ṣe rí gbogbo nǹkan tí àṣejù bá ti wọ̀ kò dáa. kò dáa àwọn kan méjì ní ọ̀rọ̀ àwọn Yorùbá ní àwàdà àṣejù a máa pa náà fẹ́ tẹ́ bá ti lè ń bá yẹn ṣàwàdà àṣejù bá ti ń wọ̀ pé yóò bá síkírà yẹ ojú ẹ mọ̀ pé àwàdà ti ń lọ tí ẹ̀sìn orí ẹni tó ń sánsẹ̀ tó ń sọ pé ọba àwọn arọ sọ̀tẹ̀ ní ń bá wa ṣàwàdà ní ṣe mọ̀ pé ó ti dọ̀rọ̀ eré ibú Yorùbá dẹ̀ ní ṣẹwárí àpárá wọ́n ní ẹni tí ò bá sinmi àpárá dídá kò ní sinmi àbùkù kàn. ẹni tí ò bá sinmi àpárá dídá kò ní sinmi àbùkù kàn ẹ bá ti lè dápàrà wèrè kan jù wọ́n kàn lábùkù náà ni wọ́n ṣàbùkù fún mi ọ̀yá wèrè ní ẹ̀yìn lẹ́bí àní àwọn olórí bùkún sọ èwo lẹ pé ti kẹta. àṣé náà wà ń bẹ àwàdà àpárá àti àṣé. sẹ́wọ̀n pé Yorùbá ti finish àṣé ẹni wọ́n bá pè láláṣẹ pé àtọ̀ sí wèrè ẹni ọ̀rọ̀ rẹ̀ wúlò ni a máa pè láláṣẹ fílẹ̀ àṣé ní sọ bí wèrè yẹn ni táà gbọ́dọ̀ ká ọ̀rọ̀ ẹ̀ fún gbọ́dọ̀ ká ọ̀rọ̀ ẹ̀ àti ní sọ so bí kìíní ẹ̀ ṣe rí ni ẹ̀ ẹ̀kan wá sọ kíní kan sà wọ́n ní ẹ̀ṣọ́ bàbá dámì ǹjẹ́ ọ̀rẹ́ rí kó dé fìlà rí ó dé fìlà kó gẹ̀ bí èmi ṣe gẹ̀ yìí tí mo gẹ̀ dáadáa yìí àbíkẹ́ susi àbíkẹ́ susọ̀hún. ọmọdé fìlà. mo sì rí pé bàbá fìlà yín dà ẹni kí wọ́n sì lọ bẹ̀ wọn. ẹ̀rọ ọmọdé fìlà bọ̀ kì í mi ìfẹ́ kó mọ́ mi là ìgbà tá a bẹ̀rẹ̀ ewé tá à ń ṣe fàájì nílọrin dáadáa ibi kan jẹ́ ń bẹ tí wọ́n ẹja nàmà ni àwọn afáà máa ń pè àwọn náà yọ wá bẹ́ẹ̀ ò gbà náà. ń wọlé bẹ̀. sọmi garage. sọmi garage. ẹja nàmà ni a máa ń pè kò sí tó tà mẹ́jọ ti lọ láyé bí a ta sọ́n bẹ́ẹ̀ kò ní ta. àwọn èèyàn yọ wá bẹ́ẹ̀ àwọn èèyàn láàrin àwọn èèyàn tí wọ́n máa ń ṣe o. tó wá ṣe nǹkan bẹ̀. tí ń ṣe irú táwa náà ń ṣe tó rà nígbà náà àmú nǹkan ńgbà náà ni. wọ́n láti gbà yẹn tí mo tún wá ṣe tí mo bá dé fìlà ilé ọtí nígbà gbé fìlà mi sí tí wọ́n bá ti wá fi nu tébùrù ojú àmọ́ tì mí jọ kejì tí wọ́n bá ní mi máa ní fìlà ẹsẹ̀ mo ní fìlà ọ̀fẹ́ ẹ bá tó ń lọ àfìlà náà ọmọ dámì ẹ gbàgbé sọrí àìbí dámì Ẹlẹ́ṣọ̀ ẹ gbàgbé fìlà èmi kọ́ mo ní fìlà ṣe ẹ̀yin lẹ́ dé débi ẹ má bínú bọ́ ọmọ ẹ ti fi nu tébùrù màmá ò ní ṣe ń ta àbáwọ́ bínú pẹ̀lú kí mo ní fìlà mọ́ ayé láàjọ wà lọ́wọ́ mi kan àwọn tó ní ọ̀rẹ́ mi àyẹ́dẹ̀ yìí ìròyìn àyẹ́dẹ̀ yìí ọ̀rẹ́ mi ó ṣe rédíò kwara rí ó ti sálága káńsù náà ní ìgbẹ́ tí ọ̀rẹ́ mi ní àjọ ń gbé ló kọ́ sọ́ọ̀sì rí tí wọ́n ti ní tí múra pé o bàbá dé fìlà o ẹ má jẹ́ Ẹlẹ́ṣọ̀ dé fìlà o yóò gbàgbé rẹ bẹ́ẹ̀ mìíràn bá kúkú yọ̀ǹda orí mi fọ́lọ́ mo kú gbé fìlà wáyé. ẹ ṣùgbọ́n àwọn kan sọ pé mystery kan náà pé àfihàn yẹn ó lè pòórá ó lè ṣe kíní kan. èrè pòórá wo ṣé mo lóògùn ni. ṣé ẹ lóògùn báyìí. sẹ́ni. ṣé ẹ lóògùn ni. torí mo tún ti pòórá mo lóògùn alábùkẹ́ ń bẹ lápò mi. àwọn tẹ̀ máa ní pé irú àbúdátọ́lọ̀ fún yìí àmúyẹ yìí wọ́n ní ẹni òòṣà ní. ẹ̀yin náà ẹ̀tún rí sọ ọ̀sáwọ́ ni wọ́n pè mí o kí n lọ máa bọ̀. nígbà ẹ̀yin gangan ló òòṣà. ṣé èmi mo dálé ayé àtọ̀run ni àṣegbè mi dáyé mi mo dóòṣà ṣé wà ní láti jọ òòṣà tí mo jẹ àbórí mi lòòṣà ti bẹ ẹ wo ara tá à ń sọ rẹ o
ara tá sọrí wọ́n sọ bẹ́ẹ̀ ni ara tí ń tó ìtúbọ̀ fún ìdá kẹwàá gbàrú rí. Oya kí n wá jókòó dáadáa àwọn kan ní àwọn kan ló ń sọ o gbogbo àwọn àṣìlá wọn nípa pé bẹ́ẹ̀ bá ti ń gbé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe kinní kan ọ̀la tó bá fẹ́ ṣe ọrọ̀ ajé bá ti rí ẹ tó bá ti jẹ́ tó nílò kọ́lọ̀ yín báyìí Ọlọ́run ti bí abùkátẹ̀ kẹ́yìn náà gbọ́ngbà yẹn Ọlọ́run èyí ṣe mọ́ sá fún wọn. Ọlọ́run èyí mi gbọ́gbọ́ kúbọ̀ Ọlọ́run wọ́n mi gbọ́ rí èmi ń sá kiri mi kankan ẹgbọ́n mi mo ti sáré ní àti ìlú kan tó ń bẹ ní ẹ̀gbẹ́ Ìjẹ̀bú-Òde torútorú ni mo rìn lọ́sọ̀ọ̀sà tí mo bá perform ní National Theatre lálẹ́ tí mo dẹ̀ mọ̀ pé wọ́n kà wá láàárọ̀ ní ọ̀sọ̀ọ̀sà ní film village wọ́n á kà wá ẹni tí ò bá pé wọ́n á kà fẹsẹ̀ ìlú yẹn lákàtà tó ní Ìjẹ̀bú-Òde no tá a bá gba ọ̀nà kínní ọ̀nà Ìdọ́wà bíi tẹ́ẹ̀ ni wọ́n tó discharge wa ní National Theatre tí wọ́n lọ box office fún wa ní ìta bàbá wa títí 10:30-11 ni màá dé Òṣòdì ń lọ wọkọ̀ alẹ́ gba mọ́mọ́lẹ̀ lọ wa tí ọ̀nà títí gbogbo dúdú kirikiri. bóyá yé da ńgbà náà lọ́hùn bóyá yé da kò tí ì sí gbogbo plus tó wà ń sìn kí ní kan plus náà ṣe ń sìn bóyá kò tí ì sí. ẹ̀yin lẹ́mọ̀ gba ayé bàjẹ́ orí ẹ̀yin lẹ́mọ̀ gba ayé bàjẹ́ torútorú lè mí rìn mi ò àwọn ọ̀rọ̀ mi sòsà ẹnìkan bá mi ṣàwàdà kanjọ́ kan ó ní kébì ń jọ wá wo oòrùn mo dẹ̀ yọ glasses mo lọ́yà kò lè bójú sóòrùn tó fi pọ́jú rẹ̀ dé. ẹ wò ó ní ojú ààfin stable mo ní kó súnmọ́ mi kó ẹ̀yìn jù mí ṣé kò stable kò sí tó sí mí. orí ọ̀fẹ́ ni bàbá kí lẹ rí. orí ọ̀fẹ́ ni. Gbò sí mọ̀ pé àwọn èèyàn kan bẹ ibi ọpọlọ wọn bá dé ni wọ́n sọ̀rọ̀ dé ibi wọ́n ní tí a bá rí ìfẹ́ sọ̀rọ̀ Ọlọ́run foríjì mi o tèmi náà ń bẹ lára mi o àwọn tí wọ́n ní nǹkan lẹ́yìn tí wọ́n bá rí wọn ní ìkódẹ kan bẹ ní inú kínní wọn wọ ẹyọ kan bẹ ń bẹ dókítà ló wá sọ fún mi pé kò sí tó ń bẹ ń bẹ pé wọn kì í bí èèyàn bẹ́ẹ̀ pé sickness ló ń sọ wọn dà bẹ́ẹ̀ ó ní òsín kankan bẹ tó kọjá ọ̀rá ṣẹ̀gbọ́n kan lè ń jí àwọn èèyàn náà gbé tí wọ́n sọ pé wọ́n ó kó nǹkan bẹ̀ ibi tẹ́lómi tí wọ́n wá kú àná ọwọ́ tẹ̀ ìròyìn kú ayé rẹ̀. owó sì rán ní kékeré mọ́ ń jẹ́ akọ́tọ́ lè pamọ́ sí òkè kúra náà ó tó ń kọ́ lọ pádànù kọ́ lọ sí wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí bí tọmọ kan. mọ ọmọ tí ẹ̀yin wí ẹ̀. láti lè ṣe kébì dà bí arábìnrin yìí. eléyìí mọ̀ mi ò mọ̀ ẹ mọ̀ gan o. ó yẹ bẹ́ẹ̀ tó ní pàwọn jẹ́ jẹ́nsì lè mí. 100. láti lè ṣe kébì dà ìyá wa Yọ̀sọ́lá ayé àṣekún ní káfí lè káfí kí pé bàbá ẹ ṣe tẹ̀ dé bí o. àdúpẹ́ o ẹ kú fẹ́ ṣe o iléeṣẹ́ yìí ò ní jóná lágbára Ọlọ́run àgbéga ó máa bá yín o lọ́la láhùlà wàlá quwwata illa billah nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó àdúpẹ́ pé òkú àdúpẹ́ pé ọ̀sà ìfọ́ká tó mọ́ lọ ìbéèrè kan àti àwọn sábà béèrè àwọn tí wọ́n bá wá sí orí ìtàgé wa ń bí bàbá lẹ́nu iṣẹ́ yìí ọjọ́ òní má lè gbàgbé nítorí ọjọ́ wa ni má lè gbàgbé ní ti ìkejì pé ìwò ni méjèèjì jọ tínú yìí dùn jù ní lẹ́nu iṣẹ́ yìí àtijọ́ tí ẹ fẹ́ kọ sílẹ̀ kẹ gba oko bòmíì lọ àti pé àti tíátà yìí ṣé ó tún níṣẹ́ mi ti ẹmu kún kí gbogbo èkó lè ba ọ̀rọ̀ sọ̀mù dáadáa. ilé ayé gẹ́gẹ́ fúnra rẹ̀ náà ilé ayé ò dẹrùn èmi ò ń ro ìgbà tí mo tó le torí kò sí Ọlọ́run bá jẹ́ kó dẹrùn fún wa bí ò bá máa le kó máa dẹrùn èèyàn ò sí láyé èèyàn ò kàn máa gbàdúrà ni torí iṣẹ́ tíátà kan ni mo fi bẹ̀rẹ̀ ayé mi oògùn ni mo ń tà mo ní medicine store Olawale patient medicine store ní Ìmọ̀rẹ́ Èkìtì ní ìjọ́un gbogbo 70s oògùn ni mo ń tà tí mo ní machine electric 125 tí mo ń ṣe ọlọ́pàá tí wàá mú mi rí tí wọ́n gbé ẹrù mi tí wọ́n já mi lẹ̀ lóru ní Àkúrẹ́ pé àwọn ọ̀rẹ́ mi ọlọ́pàá tí wọ́n ti ṣe dáadáa sí mi ní mọ́sọ́mọ́bọ̀ mi ò ní dárúkọ ọlọ́pàá ọmọ yóò kú yóò wà láyé. màmá so téèyàn má nígbàgbé náà kọ́ ẹ kò síbi téèyàn ó lọ láyé iṣẹ́ tí ó bá ṣe tí ó bá èèyàn máa fa náà ni èèyàn máa fàdúrà tí náà. a jẹ́ pé òògùn tẹ́yìn tá a gbà bóyá náà ló sọ pé kí Yẹmí ó lọ fún ìmọ̀ ìṣègùn òyìnbó dókítà. Yes ó fara pẹ́ nítorí pé kò sí ọ̀nà tí dókítà ò lè gbà wúlò fún òbí
yóò tún wúlò fẹ́ bí yóò wúlò fara iṣẹ́ tó dáa ni àyàtọ̀ sí pé owó nǹkan kan ọmọ ni láàrin òbí ó yẹ kéèyàn ní dókítà nínú ilé. ó yẹ kéèyàn ní ṣé jápàlà ní báyìí. àmọ́ ìwà ní dókítà àmọ́ mo ní nọ́ọ̀sì. ẹ ní ọmọ náà ń bọ̀ àbí. bẹ́ẹ̀ ni àná náà mo sì lọ́mọ kéékèèké náà àmọ́ ló di dókítà ni. pẹ̀lú ògbọ́lọ̀ lójú ẹ̀mí náà ni pẹ̀lú ògbọ́lọ̀ àwọn àkọ́bà convocation pẹ̀lú ògbọ́lọ̀ ọlọ́ṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin gbọ́ wá ní tí tinú dùn jù tẹ dúpẹ́ tẹ ṣàlàndìláì tẹ jó tẹ kẹsàn-án sọ́lọ́wọ́n ọba nídìí iṣẹ́ yìí. tinú mi dùn jù. ṣe tó bá mi láyà bí nínú iṣẹ́ tíátà. nínú iṣẹ́ tíátà ni. tó yẹ pé nínú iṣẹ́ tíátà lórí ìrìn àjò wa wàláhì gbogbo gbà nínú mi ń dùn. tẹ ń ṣọpẹ́. gbogbo gbà ni àmọ́ àsìkò tí inú mi máa dùn jù láyé mi ni kí n wà location. láàárín àwọn èèyàn. kí n wà ká máa ṣiṣẹ́ láàárín ara wa ká máa gbádùn ara wa ló máa ń jẹ́ ìwúrí fún mi. tábàdẹ̀ tó wá pàdé àwọn èèyàn gidi tí wọ́n tún rí wa ní ìgbà tí ní ìjọ kan ní Amẹ́ríkà ní Maryland nínú ilé ọ̀rẹ́ mi wọ́n á stroll jáde bàbá kan wá drive lọ ọdún drive lọ ní I'm sorry ẹ má bínú ẹ̀yin ni bàbá Elesho láti Nàìjíríà mo ní bẹ́ẹ̀ ni ẹnu ń já wáyà mo ní bẹ́ẹ̀ ni sà ẹ wọlé kò rí mi rí ó dẹ̀ gbé mi lọ ṣe shopping fún mi bẹ́ẹ̀ a máa ń pàdé àwọn olóríire báyìí tí a máa ń ṣe dáadáa. ẹnu já wáyà náà báwo ló sọ yín bẹ́ẹ̀. Adéhùsì ni náà ló sọ ọ̀nkù Jídé ní ọ̀fìdómà. yóò dà pé ok bẹ̀rẹ̀ jẹ́ kò sọ tẹ̀sán pé wọ́n ní pé bàbá wọn máa ń sọ làwọn náà fi wá ń so bàbá kí ká tó mọ lọ yányán a rí pé láyé àwọn barista ó kọ ó ní mi ò ṣe òṣèlú mi ò ṣe pàtì àwọn agbẹ́jẹ́ so àwọn olórin ò kì í dá sí à ń campaign nígbà kan ẹ̀yin òṣèré tẹ́lẹ̀ náà ẹ̀rọ pé ẹ̀yin náà sá fún gbà náà lọ́hùn ṣùgbọ́n lónìí bàbá ní wọ́n fẹ́ ṣe campaign kan ẹ̀ ti ń yọra sí ẹ̀ ti ń APC ní kẹ́ ṣe fún PDP ní kẹ́ tẹ̀lé débi pé àwọn èèyàn yín kan wọ́n jáde láìpẹ́ ìtọ́ni àwọn campaign fún Tinubu Tinubu owó tó promise àwọn wọn ò fáwọn olówó gbogbo promise wọ́n já wọn kulẹ̀ irú ilé gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ stakeholder rẹ̀ náà nínú NTP irú ilé tó ṣẹlẹ̀ yìí ojú wo lẹ fi wò kì í sì ṣó sì yẹ. mo ní wọ́n ti lọ sọ sí wọn lọ sọ stadium àbí wọn lọ lé bàbá tí. wọ́n sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ náà ni. àyìn tí ì rí ọmọ ò tí ì rí. ẹ̀yin ò tí ì rí ṣùgbọ́n kí àwọn ọmọ ẹgbẹ́ yín. àmọ́ nínú pé òṣèlú ń ṣe òṣèré ń ṣe kàmpéènì. bàbá Ògúndé ṣe ọmọlẹ́yìn Awólọ́wọ̀ ní bàbá Ògúndé. bẹ́ẹ̀ ni action group nígbà yẹn. action group so ṣe bí àkìlọ̀ àtọ̀ eré la fi gbẹ̀sìn èrí bàbá wa gẹ́gẹ́ the guru the doing the root àwọn náà ṣe. wọ́n ṣe campaign. bí bàdé mọ̀gbà tí wọ́n ń tẹ̀lé wọn mo mọ̀gbà tí wọ́n kú tí a tẹ̀lé wọn lọ sí ìlú Ìkẹ́nnẹ́ tí ẹni ká fẹsẹ̀ rìn láti Ṣàgámù ká máa kọrin àwọ̀ mímọ́ àwọ̀ òrìṣà bí Ògún bá ti gbé Ìkẹ́nnẹ́ nìyẹn mo kéré gbà náà ọ̀gá eléré ni mí mo lọ́mọ nígbà tí bàbá Awólọ́wọ̀ kú àbí. bẹ́ẹ̀ nígbà bàbá Awólọ́wọ̀ kú Ọ̀ṣọ́ Sáláwá mo wà lára àwọn eléré tí wọ́n lídì tájọ́ lọ so kò sí nǹkan kan tí gba ẹ̀dẹ̀ rí ọmọ group mẹ́fà náà ni mo kú wá sí Ọ̀ṣọ́sà. à ń campaign fún olóṣèlú ó ti wà tipẹ́. ó ti wà tipẹ́ o bàbá wa ṣe o. àwa jáde wọn ò fún wa lówó wọn ò fún wa lóúnjẹ nǹkan tó ní eléyìí kọ́ sà ṣé kó mọ orí bẹ́ẹ̀ ṣá. àti olóṣèlú àtàwọn. tani ló sọ ọ̀rọ̀ yìí náà. Alápinni àti Lálùjẹ wọn jáde ńgbà lọ́wọ́ ní àwọn onígbàgbà lọ́wọ́ Tinubu látàrí pé MC Olomọ ní àwọn á ṣe tí bàbá bá wọlé. èmi yẹn lè rè tí ìṣe ọ̀fẹ́ yìí lẹ sọ fún mi. ẹ tí ì gbọ́. tèmi ò tí ì gbọ́ ẹni mo máa ń sọ fún ilé ẹ̀kan pé màá kọ́kọ́ ṣèwádìí tọ́rọ̀ bá ṣe rí ní wàá sọ fún ẹ má sọ orun tẹ sọ ẹ má bẹ́ẹ̀ bá sọ o tí wọ́n bá parọ́ mọ́ àwọn ẹ̀yìn náà ẹ má ní sọ̀rọ̀ ẹ bí wọ́n bá rìn gbèrègbèrè rọ wọn ipa mọ́ àmọ́ pé mo gbọ́ n tí gbọ́. tó bá pè é lọ́kẹ́ ká campaign fún Tinubu ṣe é ṣe. kílẹ̀ tó bá ní ká campaign fún Tinubu ṣe é ṣe. tẹ́bàdé kí wọ́n campaign fún Tinubu. Tinubu tó ń sẹ́wọ̀n yìí ó yá. ẹ̀sọ́ Yorùbá ẹ̀ dáadáa aṣáájú lẹ pèsè pẹ́ná bí ìgbà pé kọ̀ńdọ́tọ̀. tó bá ẹjẹ wa túnṣe tó bá ní pé bàbá wa Adéoyè Adéwálé Ẹlẹ́ṣọ̀ ẹ wá ṣe. èmi kọ́ ni mo ní ẹ̀kọ́ ránkì bò. èyí sì wẹ̀ báyìí ni ẹ wá ṣe ìpolongo fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ olódòdẹ ṣe é ṣe. nígbà èdè ò mọ́ mi ẹjọ́ láti torí irú opportunity. opportunity ni. yes no opportunity ni kí a ní wá campaign fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá wa Jagaban. ìbọ̀lọ́ ìwà wa máa ṣe jùjùjùjùjù gangan ẹlẹ́yìn wẹ́rẹ́ tí wọ́n débẹ̀ gangan wèrè ló sọ pé ò tí ì rí nǹkan tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo rí nǹkan lórí screen jọ ní gẹ́gẹ́ tí mi ò rí rí train bàjẹ́ lójú ọ̀nà lọ́nà Kaduna
àwọn Air Force kìíní dẹ̀dẹ̀ àwọn àmì dẹ̀ ń jábọ́ lẹ́ gbígbígbígbígbígbí. orí kọ́ máa lọ àwọn tó ń tọ́ mú. àwọn tí wọ́n máa gbà ládà lórí èèyàn kí wọ́n tó débẹ̀ wọ́n kún ọ jẹ́ kí wọ́n dẹran tí ó gbogbo nǹkan yẹn kọ́ kí lórúkọ ẹ̀ tẹ student ẹ̀ lọ́wọ́ yìí kọ́. àṣẹ kò tán téèyàn lè torí rẹ̀ tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni student náà ẹ bá lóun tọ́ mọ̀ òun lè rí má wẹ̀rẹ̀ ló mú olùbábá fọmọ rẹ̀ ṣe kó lòun lòkulò ẹbí àyè ìyàwó tí wọ́n gbowó náà ni ebi kọ́ mọ́ bá jọ ọmọ kọ́ mọ́ ni kọ́ mọ́ bá rìnrìn orí burúkú kẹ́ mọ́ máa bẹ̀ pé lọ kó táyà títì ni òtòrò náà gbẹ̀gbẹ̀ ní ìyàgbọ́ máa kó táyà títì tó náà kàwé oríire ó kàn òun lọ́la mẹ́rin ní ìyàwó máa má jẹ́ ṣe kó mọ́ dàbí pé yẹn ń ṣe kàmpé. ẹ ti ṣe àṣẹ iṣẹ́ ọ̀rẹ́ nìyẹn. àwọn náà mo ṣe kàmpé o àmọ́ ẹ̀yin náà kí mo ṣe wé gan ibo lẹ́yìn náà ìbá lọ náà o. ṣé mi àbí ẹ jẹ́ ọmọ bákan mi náà lọ àbí tó adúgbò tó oníyan ṣe o ọlọ́bẹ̀ ṣe ọlọ́kàṣe pàápàá bàbá wa olóyè Alhaji Adéoyè Adéwálé Ẹlẹ́ṣọ̀ láti ìlú Ìkìlọrin àti Ìlọrin wọ́n gbé mi débẹ̀ dára inú mi sì dùn ara mi yá dáadáa mo mọ̀ pé ẹ̀yin tí ẹ̀ ń wà nílé náà ẹ̀ máa gbádùn bàbá dáadáa tó Adéoyè Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olúmọ ní èmi lọmọ Àjàlá Ẹ̀rin ọmọ Àjàlá Ọ̀sán ọmọ Ajíkànjẹ Adéròmú ọmọ Adéníyì lọ́jà Tòkò sàárẹ̀ ilé ìyá ibẹ̀ náà nílé bàbá mi tí a bá dé Alébọ̀yà bàbá mi Àlàbí ẹ̀kú ilé o.